Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ tún kú ojúmọ́ fún tòní. Lẹ́ni ọjọ́ ńlá Jímọ̀. A kí yín kú ojúmọ́ káàárọ̀. Orí ọ̀dọ̀ náà tún ní sẹ́ níkànnì bàbá ìkànnì Rave 91.7 FM l'Óṣogbo ní àyín. Àgùnbẹ́lẹ́wò ńlá wà. Bẹ́ẹ̀ bá mọ̀, mo ní ìjáyín sí bẹ́tà ní wàyí. Ìfúnni yóò lè ètò tòní èmi àti àjọṣe ni. Bákẹ́ náà. Àwọn sàbẹ̀ mi ńláńláńláńláńláńláńlá wọ́n tún ti wà kándọ̀ ìmọ̀lẹ̀ sport wá Apostle Elijah bákẹ́nẹ́wẹ̀ abijosha àjọwani gbàgbàpá Olúṣọlá Àlàbí Mr Dialogue ló kọ́ mi Àdìgún òòṣà ìjọba sport káàkiri àpẹjẹ́ káfàtà gánlá sport the brand ambassador fún gbogbo lé Ògóṣẹ̀lẹ̀ tó ní kú láíláí Kútì ó kápá sókè lẹ́yìn tèmi one love kò ní bàjẹ́ gbàgbàpá ètò tòní kí lẹ fi ń gbọ́ mi níbo lẹ ti ń gbọ́ ní pàtó ṣé fóònù tó ní FM ni mo fi ń dún sí létí ni àbí káàtì ṣé lè kó lẹ ti ń gbọ́ wà yìí àbórí ọ̀kadà àbínú kórópè lẹ́yìn wà ó yí ẹ̀sìkẹ̀ ẹni àgùn tó bá ti ká yín mọ́ ẹ jẹ́ mọ̀ níṣẹ́ wípé Àdìgún òòṣà ìjọba spọ́ọ̀tù ìjọba lámbà ẹkùn ọkọ̀ lọ̀tẹ̀ ọmọ kan ṣoṣo báyìí bíi children bí kò ti wọ̀n láì nìyẹn pápápá àbájáde fẹsẹ̀mọsẹ̀ lágòjọ gan. Ibẹ̀ ni màá ti gbé e àmọ́ ṣáájú ìgbà náà wáyé a tún ti wọ̀n láì o lórí Facebook àti Instagram ni lọ́nà méjèèjì náà ìjọba sport ni. Bákẹ́nẹ́wẹ̀ tó bá tún jẹ́ orí péjì Rave lẹ́ẹ̀tì wò tẹ́tù ti gbọ́ bákan náà ẹ ṣáà ti wá Rave 91.7 FM bẹ̀ lórí Facebook ló bá tán ní ṣúgà bá tún ya ó já ní pápápá. Pápápá ni àbájáde fẹsẹ̀wọnsẹ̀ di Syria tàná Lazio pẹ̀lú Empoli mẹ́ta náà jọgbá bákan náà Copa del Rey tàná yìí 40 dijon lánàá 2-1 tán ni o wọ́n fi borí kọ̀tì Villarreal bí nǹkan ṣe jẹ́nu àná ìbákan náà ẹ̀wẹ̀ yìí kọ̀tì Sevilla 2-0 dondo wọ́n fi borí kọ̀tì Real Zaragoza lánàá gẹ́gẹ́ bó ṣe ń lọ ìmọ̀nà wà ìbẹ̀lẹ̀ ń jábẹ̀lẹ̀ ìjà lóní cháncá lóní choncho lóní chẹ̀ǹchẹ̀ǹchẹ̀ lóní ìdálẹ̀ wàràwà ni pàápàá Syria tàná yìí AC Milan káfàtà 3-1 bákan náà wọ́n fi borí kọ̀tì Roma. Ibrahimovic lánàá ó sọ penalty nù Tammy Abraham òun ló gbìyànjú ni láti ní àkọọ́lẹ̀ góò kan dòndò fún Roma lánàá ẹ wá gbọ́ géèmù àná ìbákan náà ó lè torí pé agbábọ́ọ̀lù Roma méjì lánàá ni wọ́n gba rẹ́ẹ̀ka bí nǹkan ṣe jẹ́nu lánàá yìí kan náà Juventus àti Napoli bí èkó wọn náà jọ ta Federico Chiesa òun ló mi àwọn fún Juventus bákẹ́nẹ́wẹ̀ Dre Mertens ló mi àwọn fún Napoli bí nǹkan ṣe lọ́nu pàápàá. ó bá dìre lánàá bó ló tún ṣe wáyé. Majada Honda 5-0 níṣẹ́ náà forí kó lọ́wọ́ Atletico Madrid lánàá gẹ́gẹ́ bó ṣe lọ ìbẹ̀lẹ̀ ń jábẹ̀lẹ̀ ìjà lóní pápápá ní ìjà yín bẹ́tà ni aago 8:30 alẹ́ òní gbẹ̀rẹ̀ ní Bundesliga lọ́hùn Bayern Munich káfàtà àwọn àtikọ́ ti Borussia Mönchengladbach ní aago 9 alẹ́ òní bákan náà gbẹ̀rẹ̀ ní French Ligue 1 lọ́hùn Bordeaux àti Dimarsel gẹ́gẹ́ bó ṣe jẹ́ pápápá aago 9 alẹ́ òní bákan náà FA Cup lónìí Swindon Town àwọn àtikọ̀ ti Man City ní bí nǹkan ṣe ń lọ́nu lápá ọbẹ̀ ìbẹ̀lẹ̀ ń jábẹ̀lẹ̀ ìjà lóní pápápá lóní fẹ́rẹ́ ń jókì lóní ìdálẹ̀ níṣẹ́ tẹ́ gbàgbé wípé January 14 tá a bá ń sọ nípa scouting program FIMA Football Club l'Óṣogbo ní àyín ètò eléyìí wọ́n gbé lẹ́nìsà láti ṣàwárí àwọn future stars nílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun ní àyín gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ wá gbọ́ agbábọ́ọ̀lù gbogbo láàyè wà fún láti kópa nínú ètò eléyìí àmọ́ ju gbogbo ẹ̀ lọ age 13 to 20 years òun láàyè wà fún un láti kópa ńbẹ̀ àtọkùnrin àtobìnrin gẹ́gẹ́ bó ṣe jẹ́
Ojolúmídé àti ọ̀gbẹ́ni Charles wọ́n ti ń gbèsè mi létí lápá bẹ̀ èmi náà jà yín sí bẹ́tà pàápàá lónú ebú èyí Jamilu Collins láwọn tí mo kà lẹ̀ yìí gẹ́gẹ́ bá a ti gbọ́ torí pé Austin Eguavoen olùkọ́ fìdí ẹ̀ fún Super Eagles ilẹ̀ wa Nàìjíríà ó ti sọ̀rọ̀ ohun tó sọ ni pé lónìí gangan ni ebú ìbákan náà àti Jamilu Collins ó ní wọ́n á dé káàmpù lọ́hùn ní Cameroon lọ́hùn ẹ mọ̀ wípé ní òní kan náà Super Eagles lónìí wọ́n mọ lórí ọ̀fẹ́ ní mọ̀nàkà láti gbá friendly games pẹ̀lú ikọ̀ kan ní Cameroon lọ́hùn ìbàdàgò mẹ́rin òní gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápá abẹ ìbélẹ̀ ń jábẹ̀lẹ̀ ń yà lóní cháncá lóní chonchon lóní chẹ̀ǹchẹ̀ lọ́gbọ̀ yìí ìjọba ìpínlẹ̀ Akwa Ibom lọ́hùn wọ́n ní sẹ́ẹ̀ fẹ́ gbọ́ àwọn alákòóso ìyẹn management ikọ̀ ti academy lọ́wọ́ yìí wọ́n ti suspend wọn ọgbà bẹ́ẹ̀ bákan náà wọ́n ti wá yan àwọn kọ́mítì fìdí ẹ̀ léyìí tá a lè pè ní interim committee that take over gẹ́gẹ́ bó ṣe jẹ́ wọ́n wá sọ̀rọ̀. òun tó ń sọ ni pé academy ìwà tẹ̀wù sí Remo Stars lópin ọ̀sẹ̀ lọ́hùn wọ́n ní kò dáa ní gbogbo ẹ̀ lọ ní báyìí wọ́n ti yan kọ́mítì fìdí ẹ̀ àwọn náà ni coach Windy Abasiakan bákan náà ẹ̀wẹ̀ coach Daniel Jaffet Mr Etido Iyange àti tatuni comrade Ididio Stephen gẹ́gẹ́ bó ṣe jẹ́ wọ́n ti wá sọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ Akwa Ibom lọ́hùn wọ́n ní ẹ dákun ẹ jọ̀ọ́ LMC àwa náà ní àhín dàkádà tán ṣe ò dá àmọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ fáìnì tẹ́ ẹ fún wọn ẹ bá a yílẹ̀ díẹ̀ gẹ́gẹ́ bọ́n ṣe sọ pàápàá Bákàrè Jamiu gbogbo Cameroon lọ́hùn ó ti wà lórí ìlà. Bákàrè Jamiu Jamo Fashion gbogbo Cameroon lọ́hùn ó wà lórí ìlà níṣẹ́ yóò pè wá wọlé live and direct láti Cameroon lọ́hùn àwa já wa bẹ́tà torí pé lápá àbíkan ní Cameroon lọ́hùn wọ́n ní kò bá olè ó ń ṣẹlẹ̀ ńbẹ̀ bó ló ṣe jẹ́ crisis bákan náà Super Eagles Nàìjíríà ibi tá a ti play ṣó débẹ̀ àbí kò débẹ̀ ó ti wà lórí ìlà akínyẹn kó ojúmọ̀ ọ̀gbẹ́ni Bákàrè Jamiu láti Cameroon ẹ káàárọ̀ ẹ kó ojúmọ̀ ẹ káàárọ̀ sà ṣàlàfíà ńlá bá yín ṣé ń gbọ́ mi sà. Oda ṣé ń gbọ́ wa báyìí sà. A ní abéèrè ní tá a bá ń sọ nípa kò bá olè tó ń ṣẹlẹ̀ ní Cameroon báyìí ṣé kò affect Super Eagles ilẹ̀ wa Nàìjíríà. Ẹyọ̀kan wà ní ìlú àlá àní ẹyọ̀kan wà ní Áfíríkà àní ẹ̀kan tó wà ní ìlú àrùwà ẹyọ̀kan wà ní ilé. Àwọn méjì tó wà ní ìyàwó àwọn Cameroon àwọn ọmọ akéwì ìjà ìgbàlá àwọn wà ní àwọn ọ̀tọ̀lá tó wà ní Australia àwọn náà wà ní ìlú àlá. Lórí àti ìwà ní ìyá ní ìlú wa bọ́dọ̀ wà ní ìlú kọ́ńtì àti ìlú tó lè wà gàdú lórí àtàkùn ìlú wa gbogbo tí a fi ìlú wa láìsí nọ́ọ̀tì àti ìrora nígbà tí àwọn àgbẹ̀ ìrora náà tó máa ń mú pọ́blẹ́mù rẹ̀ ṣe àfẹ́sì pọ́blẹ́mù rẹ̀. Ó dà ṣé ń gbọ́ wa sà. Bó o ní ètò ààbò ṣe lọ láwọn stadium kọ̀ọ̀kan sà. Ẹ̀jẹ̀ ìṣó gbogbo àwọn ìfọ̀ ìgbìmọ̀ àyẹ̀ kò tẹ̀ sí pọ́blẹ́mù ọkàn náà. Níbi àwọn tìṣẹ́ mọ̀lítínà àwọn ọmọdé àti àkọ́kùnrin ọ̀dọ́wájú àwọn wà àti lọ́dọ̀ mi ti àti máa ń tàbí àwọn bí náà fi àwọn akéjà tí wọ́n lè àwọn ọmọ lọ sójú omi àwọn ẹni tí ó kúrò àwọn ìgbà wọ́n sọ̀rọ̀ àjì tí wọ́n ẹbí rẹ̀ wọ́n ti ń bá yín sọ̀rọ̀ ní ìṣe wọ́n sọ wọn káàkiri ojú yìí ẹni tó bá bẹ́ bẹ̀m̀bẹ̀ ó bẹ̀ ń bẹ̀. Ètò ààbò ti wà ní sẹpẹ́.
ó dà ẹ ṣeun gan ọ̀gbẹ́ni Bákàrè. ẹni tán bá ti gbé lọ́hùn after AFCON ni wọ́n tó fi lẹ̀. ọdún bá ti ní ìlú lọ́wọ́ tó bá ti ní ìlú ló fẹ́ sórí àwọn tó ń bá wọn bá wà láàyè aláwọn gbogbo wọn kan wọn nílé lọ́wọ́. ó dà tó máa tó máa Cameroon láti Cameroon níbi ìyá ìka tí wọ́n máa ń gbìjà. ó dà ọ̀gbẹ́ni Bákàrè Jamiu géèmù Super Eagles Nàìjíríà ní ọjọ́ ìṣẹ́gun Tuesday síbẹ̀ ẹ̀yin náà ẹ lórí ọ̀fẹ́ àti lọ wò àbí. ó jìnnà sọ́dọ̀ yín díẹ̀ ó dà bí nǹkan bá ṣe ń lọ bí nǹkan bá ṣe ń lọ sí nípa ètò ààbò lọ́hùn kẹ́ ẹ mọ̀ bùn agbọ́sẹ̀ gbọ́sà. ẹ ṣeun gan bàmí ẹ ṣeun gan bàmí ẹ ṣeun gan bàmí. òun lẹ ti gbọ́ yẹn Bákàrè Jamiu Jamo gbogbo Cameroon lọ ó ti já wa bẹ́tà ó já ní pápápá gbogbo Madrid káàbàtà ẹ̀jẹ̀ ń gbèsè létí o fọ́ọ̀rọ̀ ṣe ń lọ Mariano Diaz agbábọ́ọ̀lù yín ó ti ní injury òótọ́ ni wípé ìdíje tí kò bá dé ẹ̀yìn àti Akoyano níjẹta wọ́n jọ gbá ni nínú géèmù yìí bákan náà ó ti ní hamstring injury ńbẹ̀ ìyẹn ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ fọ́ọ̀rọ̀ ṣe ń lọ yìí káàrí lópin ọ̀sẹ̀ yìí géèmù tábìlì òní lórí ọ̀fẹ́ àti play ńbẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì bákan náà ìdíje ti Spanish Super Cup ó tún ṣe ń lọ ìyẹ́wẹ̀ bákan náà ó ṣeé ṣe ní mọ̀nàkà ó má tún lórí ọ̀fẹ́ láti play ńbẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìbẹ̀lẹ̀ ń jábẹ̀lẹ̀ ìjà ló ní pápákọ̀ ni kò ní ìjà yín tán ìyẹn ni pé Mariano Diaz géèmù Madrid àti Valencia lópin ọ̀sẹ̀ kò ní play ńbẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì Super Cup kò sí ní play Super Cup yìí bákan náà wọ́n lọ gbà ní Saudi Arabia ní láàrin on the 12 sí 16 oṣù tá a wà yìí bákan gẹ́gẹ́ bó ṣe jẹ́ bí nǹkan ṣe ń lọ nù lápá bẹ̀ ìbẹ̀lẹ̀ ń jábẹ̀lẹ̀ ìjà ló ní pápápá gbogbo Madrid káwàbàtà ẹ̀túngbà sí Vinicius Junior lọ́wọ́ yìí wọ́n ló ti dé ó ti rìtọ́ ní mọ̀nàká fún géèmù Valencia gẹ́gẹ́ bó ṣe ń lọ ìyẹn lópin ọ̀sẹ̀ lórí pé àná Thursday gangan wọ́n jọ ṣe training ní gẹ́gẹ́ bí yẹn ṣe wà ń bẹ̀ lápá bẹ̀ ni kàákẹ́ni ẹ̀wẹ̀ Karim Benzema Ferland Mendy àti Luka Modric àwọn tẹ̀ ń wò yìí lópin ọ̀sẹ̀ yìí bákan náà bí wọ́n bá dé àjẹmọ̀ àmọ́ bọ́rọ̀ ṣe ń lọ yìí Karim Benzema Ferland Mendy àti Luka Modric àwọn mẹ́tẹ̀ẹ̀ta Carlo Ancelotti ó ti sọ nǹkan kan ó láwọn tẹ̀ ń wò yìí géèmù weekend máa play ń bẹ̀ lágbára ìṣẹ̀dá gẹ́gẹ́ bó ṣe sọ ìbẹ̀lẹ̀ ń jábẹ̀lẹ̀ ìta lóní pápápá lóní pápápá gbogbo báṣà káàbàtà ó yá mi ò ní gbọ́kú ẹsẹ̀ ọmọ ọlọ́jọ́ ìbí èyí happy birthday Cyborg Adéyẹmí àwọn tiwantiwa nìyẹn tipẹ́tipẹ́ lọ́hùn gbogbo báṣà kò ní bàjẹ́ bí yóò ní wẹ́ẹ̀tì bákan náà bàbá tíá alẹ́ antakìtì káàrẹ̀ ó lè sà ìkọ́mí alájì káàbàtà Adéjàre Kazeem ẹ̀mí lójú bámbà gbogbo ẹ̀dẹ̀ lọ́hùn ẹ̀wù àjẹdàdé ọ̀ftíì ìyànà kámpọ̀tẹ̀ fún à ń tọ́jú ẹ̀ káńgọ̀ mi ò ṣà agbára pàtì ajégúnlẹ̀ lọ́hùn káńgọ̀ kan à ń tọ́jú ẹ̀ bákan náà MC Olúayé ṣáàtù lọ́gbọ̀ yìí Ousmane Dembélé ọ̀rọ̀ rẹ̀ ọ̀nà méjì ló pín sí ní Barcelona àkọ́kọ́ ni pé ó bá ti gbà owó tí ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n gé kéré wọ́n gé kú òǹbẹ̀ ó bá gbà bùṣebùṣe yóò gbà bákan náà àá jẹ́ pé Barca lọ́wọ́ yìí wọ́n á fi ìta ni o lórúkọ àwọn tó fẹ́ tàkù òǹbẹ̀ torí wípé lọ́wọ́ yìí Ferran Torres ọmọ léńjeléńje tí Barca gbé ní ẹnu àìpẹ́ yìí láti ní Tottenham City wá ẹ fẹ́ gbọ́ lọ́wọ́ yìí bí nǹkan ṣe ń lọ fún bẹ́ẹ̀ títí di àsìkò yìí ọmọ náà rẹ́gísítà rẹ̀ o torí pé ìṣe ń bẹ́ńlẹ̀ ni Ferran Torres bákan náà owó tí ó mọ̀ gbà lọ́sọ̀ọ̀sẹ̀ ní Barca lọ́hùn wọn ti conclude nípa rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ Ousmane Dembélé yóò bá ṣe àdéhùn míì ó já mọ́ yóò bá ní í ṣe mọ́ ó japa òun tó sọ nìyẹn ní Barca lọ́hùn gẹ́gẹ́ bó ṣe jẹ́ kápápá gbogbo Man U káàbàtà Anthony Martial ọmọ yín ọ̀rọ̀ ṣe ń lọ yìí Newcastle United àwọn náà ṣetán gidi gan mọ̀ ni wọ́n ṣetán níṣẹ́ láti gbé torí pé agbábọ́ọ̀lù wọn kan ní Newcastle lọ́hùn ó ń sọ nípa ta ni Callum Wilson ó ti ní injury tó ní bákan náà yóò ṣe
pẹ́ sí wọn ìmọ̀ mọ́jú gbogbo ẹ lọ ohun tí wọ́n ń gbọ́ ni pé injury tó ní báyìí wọ́n ló le gan gidi ní ìdí eléyìí wọ́n ní Anthony Martial gangan lọ́mọ òye tó lè rọ́pò Callum Wilson nínú kọ̀tí Everton gẹ́gẹ́ nínú kọ̀tí Newcastle United gẹ́gẹ́ bọ́n ṣe sọ ìbẹ̀lẹ̀ ń jábẹ̀lẹ̀ ìgbà lóní cháncá lóní jòsè ó tún ti dálẹ̀ ṣé bàbá àpàpà Watford káwàbàtà wọn láwọn ti gbọ́mọ kan àti gbé agbábọ́ọ̀lù tán gbé yìí ọmọ Brazil Vinicius ló ti ń gbá fún ó ń sọ nípa tani Samri ni wọ́n ti gbé Samri wá gẹ́gẹ́ bó ṣe ń lọ Watford káwàbàtà ọwọ́ wọn ti bà ẹ̀ máa jayé nsò bákan náà lọ́wọ́ yìí. ikọ̀ tí Man U wọ́n ní sẹ́gbọ̀ọ́ Mario Icardi ọmọ PSG yẹn òun gángan ní kíni àfojúsùn wọn ni o tó bá jásí pé ní Anthony Martial tàbí Edinson Cavani àwọn méjèèjì tán bá padà kúrò ní Man U àjẹ́ wípé Mario Icardi ọmọ PSG lọ́hùn òun ni wọ́n lọ gbé wánu gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàápàá akẹ́nẹ́wẹ̀ Nathan Taylor ọmọ Southampton yẹn tẹ́ ẹ fẹ́ gbọ́ Nathan Taylor ní báyìí wọ́n tún ti gbé lọ́wọ́ yìí ó ti dọmọ ìkọ̀tí Southampton ó ti ṣàdéhùn ọlọ́dún 3 àtààbọ̀ ni orí màá gbóná gan ni tá a bá ń sọ fèrèsé ojú ọjà ìpele káràkátà mídòmídò ọ̀rọ̀ ṣe jẹ́ pàápàá ọ̀rọ̀ nípa pé ta ni ó gbàṣẹ́ lọ́wọ́ yìí lọ́wọ́ Mr. Odufa ní Man U à ń sọ nípa ta ni Rangnick ni o tẹ́ ẹ fẹ́ gbọ́ Erik ten Hag ọ̀rọ̀ ṣe ń lọ yìí òun náà wà ń bẹ̀ tá a bá ń sọ wípé àwọn tó yẹ pé wọ́n shortlist láti gbàṣẹ́ ni àákẹ́nẹ́wẹ̀ Mauricio Pochettino káfàtà olùkọ́ni PSG lọ́hùn òun náà wà ń bẹ̀ ó pọ̀ gan ni a sì ń bọ̀ sẹ́ lákòókò náà a ní àdálẹ̀ ni à ń bọ̀ àti ìdè ẹjẹ́ àtajà lórí ọ̀dẹ̀ náà sí ni mọ̀nàkà yìí ìkànnì bàbá ìkànnì Brave 91.7 FM lóṣogbo ní àyín ẹ kú kalẹ̀ Àdìgún sì wọ̀ online ó pọ̀ yẹ́nyẹ́ ó ti zẹ̀. ilẹ̀ lórí ọ̀dọ̀ ni pẹ̀lú Àdìgún òòṣà ẹ bá rí bá má fọ́. owó ṣe kókó owó ṣe kókó. Afrobet dé pẹ̀lú àràbà bàrà ọ̀kan òjọ̀kan special package fún gbogbo ẹ̀yin oníbàárà iléeṣẹ́ Afrobet abẹ́yẹn ṣe ń darapọ̀ mọ́ iléeṣẹ́ Afrobet fún ti yàtà yòótọ́ pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún kérésìmesì àti ìmúra ọdún tuntun ẹ̀yin ẹ̀ táyọ̀ Afrobet lójú òkúta tí máa ń ta yẹn www.afrobet.com.ng tí géèmù kan bá já tíkẹ́ẹ̀tì yín ẹ máa gba wíní yín o. Afrobet ayọ̀ àtàsoríire àtàdolówó àtàdọlọ́rọ̀ tabuwa ẹ̀ wá gbọ́wọ́ lásìkò yìí iléeṣẹ́ Afrobet ó tún ti wá mú gbogbo nǹkan rọrùn tó bá ṣe ń ta ló máa jẹ́ èyàn kì í bá lè ṣe Afrobet dòwò kọ̀ọ̀kan pàdánù. ẹ má gbàgbé pé Afrobet ló sọ wípé tí géèmù kan bá já tíkẹ́ẹ̀tì ẹ máa gba wíní yín. òpópónà làtẹ́ ó tọ̀rọ̀ o www.afrobet.com.ng Afrobet wọ́n kí wa pé Merry Christmas and Happy New Year in advance. níbi tójú làdé táyé dáadé báyìí wọ̀kùwọ́kù ní ìkan rọrùn fáwọn tó mọ̀ nípa Superjara communication bí data ẹ bá tán ọwọ́ kan ni kò kàn sí wọn fún èyíkéyìí network ọwọ́ kan náà máa ṣe fún ẹ gbogbo data tán bá ṣe fún yín nílé iṣẹ́ wọn àlò pẹ́pẹ́pẹ́ kan ní kéṣe ni bó ṣe owó ìpè sórí fóònù lẹ́yìn fẹ́ rà Superjara kájú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra káàdì náà bá tẹ́ fẹ́ fira yín sínú òkùnkùn ẹ máa bọ̀ wá sí Superjara communication bó ṣe cable TV lẹ́yìn fẹ́ sub sórí ẹ̀ DSTV GoTV tàbí StarTime lọ́wọ́ kan ni gbogbo ẹ̀yin student tẹ́ fẹ́ check result yín online result checker pin fún WAEC NECO àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wà nílẹ̀ sẹ́pẹ́ ní Superjara communication àtúnbánisẹ̀ web design Superjara communication shop 2 Ìgbọ̀nà market opposite old Mr Biggs Òṣogbo láfikalẹ̀ sí fàlàyé tó pọ̀ ẹ pè ọ̀gbẹ́ni Afọlábí sórí nọ́mbà yìí 08183678006 ẹ kàn sí www.superjara.com bákan náà ẹ tún lè download app wa lórí Google Play Store Superjara communication ilé iṣẹ́ tó máyé dẹrùn máyé gbẹdẹmukẹ. Hope rising, cherish the season, relish the nourishment. Hollandia, Hollandia, celebrate the season's goodness. Hollandia, Hollandia. Have you picked up your Hollandia Yogurt Christmas pack yet? Get yours today in stores near you. a ṣì wà lórí ọ̀dàn pẹ̀lú ìjọba sport má yí kúrò fílẹ̀ síbẹ̀.
àmọ́ owó tá a fi ra gangan là ń sọ ná ẹ mọ̀ pé Arsenal wọ́n mọ̀ ń sọ náà ni ó yá mi ò ní gbọ́kú ẹsẹ̀ àgbàwo káfàtà Fẹ́mi Ọlánìpẹ̀kun olórí oko bámbá mi ò ní wẹ̀tì bákan náà Káyọ̀dé Odúoyè super kéèké bàbá bá ń tọ́jú ẹ̀ yá láwù blog gbogbo Arsenal nìyẹn ọ̀gbẹ́ni Ṣèyí ọ̀gbẹ́ni Abíjọ akínyẹn kó ojúmọ́ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn wa àtẹkìn atọ́kùn ẹkúṣẹ́ takuntakun. sálàfíà ńlá báyìí. kakú mọ kí wọn pé báríkà jímọ̀. bẹ́ẹ̀ jùmọ̀ àti mubara Abíjọ akínyẹn kó ojúmọ́ ẹ káàárọ̀. a kí gbogbo àwọn tó ń gbọ́ wá ń lé pé a kú jímọ̀ àkọ́kọ́ nínú ọdún tuntun a dẹ̀ kí gbogbo àwọn tó ń gbọ́ wá ń lé pé a kú ojúmọ́ a kú etí gbọ́ látàrọ̀ a dẹ̀ kú ẹ̀ lọ́wọ́ a kú ẹ̀ lọ́wọ́ iṣẹ́ látàrọ̀. ó dà ọ̀gbẹ́ni Ṣèyí ẹ já wo ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Akwa Ibom gbé wọ́n ti fọwọ́ sí júwèé wọ́n ti suspend ẹni pé kán lọ rọ́kúnlé náà àwọn management Dakada FC wọ́n wá yin àwọn interim committee. ṣẹ́rí ìgbésẹ̀ tó dáa ènìyàn gbé because ṣẹ́rí lánàá tá à ń sọ ìgbà tí mo tún fídíò ẹ̀ wò kì í ṣe fáǹsì ló gbá rẹ́fù létí o ara wọn tí wọ́n jẹ́ alákòóso tíìmù yẹn gangan iná súnmọ́ tó jẹ́ pé ó ti wà aggressive ṣẹ́rí tán bá ti na tíìmù ẹ tàbí ẹ draw bóyá home àbí away ẹ kọ́kọ́ gba nǹkan tí rìpọ́ọ̀tù tí rẹ́fù bá ti ṣe ó ti decide ẹ mọ̀ pé ní court adájọ́ ni lọ́ọ̀dùbẹ̀ ní orí pitch rẹ́fù ní lọ́ọ̀dùbẹ̀ ó dẹ̀ ti sọ nìyẹn so ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe gbígbísẹ̀ bẹ́ẹ̀ ṣe kọ lẹ́tà bọ́ nísìnyí iṣẹ́ tó jẹ́ pé àwọn kan ń wá tí wọ́n ti rí ẹ̀yin fi iṣẹ́ tí ń ṣeré nísìnyí wọ́n ti fọwọ́ sí júwèlé fún wọn wọ́n ní wọ́n suspend wọn suspension tó jẹ́ pé kò ní gbèdéke kò ní táìmù pé wọ́n á pè ń padà wọ́n á ṣe so àwọn yẹn dẹ̀ ti mọ̀ pé nǹkan táwọn ṣe yìí pé àwọn làwọn jẹ̀bi náà ṣe kọ́ wọ́n kọ lẹ́tà sí àwọn àjọ rẹ́fù wọ́n kọ lẹ́tà sí NFF wọ́n kọ lẹ́tà sí àwọn league management company pé kán má bínú pé àwọn jẹ̀bi pé kán jọ kán bá wọn dín ìjìyà ẹ̀ kúrò èmi rí i pé nǹkan tí wọ́n ṣe yẹn ìgbésẹ̀ tó gidi ni because àwọn gan ò sọ́pọ́tì aláwọn ò lè sọ́pọ́tì irú nǹkan bẹ́ẹ̀ ẹ mọ̀ pé gbogbo àlà ń sọ pé kí líìgì Nàìjíríà náà kó di àpèwáwò bọ̀ tí irú eléyìí bá ń ṣẹlẹ̀ tíjọba bá tún lọ ń fọwọ́ sí tó tún sọ́pọ́tì wọn ẹ mọ̀ pé ibi tá à ń sọ ibi ìpẹlẹbẹ náà ni ọ̀bímọ fi lélẹ̀ bọ̀ nísìnyí ìgbésẹ̀ yẹn ó dáa gan tó jẹ́ pé ó yẹ kí àwọn government body àtàwọn tó bá ní owner of the club ṣe pé àwọn club kan wà tó jẹ́ pé private owner ni àwọn kan wà tó jẹ́ ìjọba káwọn náà emulate àwọn ìjọba ìpínlẹ̀ Akwa Ibom láti mọ gbé ìgbésẹ̀ tó yẹ lákòókò torí wọ́n gbé lákòókò so èmi wá ń rọ àwọn àjọ league management company pé kí wọ́n sì bá wọn yí ìjìyà yẹn kan bá wọn dínkù díẹ̀ because nígbà tó bá ní wọn ní play ní òmùmọ́ wọn ní Benin City wọn ti lọ mọ play nsìn at the end of the day wọn tún ní wọn san 3 million ọrùn wọn náà ni ó máa wà dẹ́n tó bá yá sí báyìí eléyìí tó ń gbá lé gan tí fans ń support wọ́n sì wọ́n tí ì ṣe dáadáa tó torí pé 1-1 náà sì play tó fẹ́ di gòbè yẹn tó bá lọ ń play níbi tí fans ò ti ń tẹ̀lé wọn lẹ́mọ̀ pé ó máa jẹ́ àkùdé bá wọn so kán bá wọn dínkù nítorí pé àwọn gangan wọn láwọn ò fọwọ́ sí wọn dẹ̀ support ẹ̀. ó dà pápápá ikọ̀ tí Man City wọ́n ní sẹ́gbọ̀ọ́ Sájókun Àgbẹ̀rò lẹ́jẹ̀ndì ńlá ni a lè gbàgbé ẹ̀ ó tilẹ̀ jẹ́ pé lọ́wọ́ yìí ó ti fẹ̀yìntì fún fúbọ̀ àmọ́ ju gbogbo ẹ̀ lọ ní Man City lọ́hùn àwa fún ní ọ̀fà kan láti wà nípò àwọn agbẹnusọ ipò aṣojú léyìí tá a lè pè ní ambassadorial role nínú ikọ̀ tí Man City lọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàápàá ọ̀gbẹ́ni Abíjọ Austin Eguafon ó ti sọ̀rọ̀ báyìí ó ní Tinubu èyí bákan náà Tony Ebueyi àti Jamilu Collins ó ní lónìí wọ́n á darapọ̀ máwọn tó wà ní káàmpù Super Eagles ní Cameroon lọ́hùn. Lákọ̀ọ́kọ́ mo kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àgbáńláyé wípé a kú ojúlọ́nà fún ìdíje ti AFCON 2022 tó máa wáyé ní orílẹ̀-èdè Cameroon ìyẹn tó máa bẹ̀rẹ̀ ní ọ̀túnla òde yìí ṣe rí olùkọ́ni wa ìyẹn tó olùkọ́ni fìdí ìyẹn Augustine Owen Eguavoen ó sọ wípé àwọn agbábọ́ọ̀lù yìí ìyẹn Tyrone Ebueyi Jamilu Collins àti agbábọ́ọ̀lù yìí ní pé wọ́n ṣì ń retí wọn fine ṣe rí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù tó wà ní àṣàbàbù ìyẹn ọmọ wa Igalo kò tí ì sí ìròyìn tó fìdí ẹ̀ múlẹ̀ bóyá ó máa wá àbí kò ní wá so a ṣì wà ní àárín méjì. èmi ò tẹ̀fẹ́ ká mọ parabulate lórí story rẹ̀ torí bẹ́ẹ̀ ni ṣe rí béèyàn bá fẹ́ ẹni Friday nísìn àti ìmọ̀ pàtó ẹja gbajúmọ̀ Tony Ebueyi àti Jamilu Collins tí wọ́n sọ pé wọ́n máa darapọ̀ mọ́ tó bá dé fine tó bá sì dé àmọ́ continue game ẹ mọ bọ́rọ̀ yín bọ̀. bẹ́ẹ̀ ni agbábọ́ọ̀lù 5-dín-ní-ọgbọ̀n yẹn 25 players tó ti lọ tán ti lọ sí Cameroon náà ti wà ní camp Cameroon báyìí tí wọ́n ti ń ṣe ìgbáradì ṣùgbọ́n Tyrone Ebueyi àti Jamilu Collins ṣe rí i pé ọ̀rọ̀ Tyrone Ebueyi yìí ó gbá bọ̀ lánàá fún ikọ̀ tẹ̀ lórílẹ̀‐èdè ti Italy yẹn Venezia tó jẹ́ adìẹ ẹ̀yìn mú fún wọn ní apá àti ibẹ̀ yẹn so nǹkan tí ò ti jẹ́ kó ti dé nìyẹn so a ti ń retí ìròyìn báyìí pé ó yẹ kó débẹ̀ kí wọ́n ṣe kí ni kán dẹ̀ kéde pé ó ti darapọ̀ mọ́ àwọn tí ó wà ní camp and then ti Jamilu Collins náà dẹ̀ kẹ̀rí ṣe rí àwọn agbábọ́ọ̀lù méjèèjì yẹn àwọn náà ló kù tó yẹ pé à ń retí ní sàn-án ọ̀rọ̀ gàlù yẹn yẹ ká ṣe ìgbésẹ̀ gbẹ kan náà torí pé ikọ̀ tá a ṣàbà wọ́n ṣe kí ni wọ́n ń jẹ gàba ní orí ẹ̀ lápá àti ibẹ̀ yẹn ni ṣe rí lọ́wọ́ tó wà yìí
nǹkan kan wà tó jẹ́ wípé ó máa ń ṣẹlẹ̀ láàrin ikọ̀ Super Eagles kì í ṣe ìsìn gan ti máa wà láyé àwọn tó yẹ pé ó jẹ́ àwọn bàbá àgbà nígbà yẹn àwọn bíi bàbá Ṣẹ́gun Ọdẹ́gbàmí Abíbílà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe rí ibi tí wọ́n bá dé báyìí nìsín àwọn players kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé wọ́n máa ń nífẹ̀ẹ́ kí agbábọ́ọ̀lù kan jẹ́ balógun wọn fine a rí i pé olùkọ́ni Fìdíhe tó ń ṣojú tó kó wa lọ sòdí fún ìdíje tí AFCON ibà nìsín yẹn Augustine Ogunavon yẹn náà a rí i pé òun náà ti jẹ́ balógun rí fún ikọ̀ ti Super Eagles agbábọ́ọ̀lù náà ní fún ikọ̀ ti Super Eagles náà rí so ó tún jára àwọn àfikún àti àmúyẹ tó máa ní gẹ́gẹ́ bí kí láti lè jẹ́ kí ẹnu ẹ̀ ká lè kákó àwọn agbábọ́ọ̀lù yẹn yín pé Cameroon ta wà yìí o àwa ṣeré o àwa ṣe kí ni iṣẹ́ la wá mú ṣe ní sàn-án fine a dẹ̀ kí wọ́n rí pé wọ́n kú àti labour sílé torí Cameroon náà ilẹ̀ adúláwọ̀ náà ṣe ni lọ́wọ́ tán wà báyìí náà nìsín kí wọ́n lọ gbé fi wálé fún wa nítorí pé lọ́wọ́ tán wà yìí àwọn agbábọ́ọ̀lù tí wọ́n parade ní káàmpù yẹn èmi ò rí àṣẹdànù nínú wọn fine wọ́n ti dé náà nìyẹn bọ̀ ká máa retí match wa tá máa play ní ọjọ́ Tuesday yẹn ní ọjọ́ 11 oṣù kìíní Egypt la máa kọ́ bá play ìyẹn ní on the 11 a dẹ̀ máa play kìíní on the 15th on the 19th náà la máa play àwọn méjì tó kù ní group yẹn ìyẹn orílẹ̀-èdè ti Sudan àti Guinea Bissau. ọ̀gbẹ́ni Ṣèyí tá a bá ń sọ nípa pé àwẹ̀ olùkọ́ni mi yóò rọ́pò Ragnick nínú ikọ̀ tí máa ń ẹja wò lọ́wọ́ yìí ìjó títà àkó kọ́mọ wẹ́n tí ó gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀. ṣe rí Man U kéré big team ní Man U ṣe expectation Man U management àtàwọn fans wọn ni pé wọ́n fẹ́ olùkọ́ni tó máa dàbí baba Sir Alex Ferguson iná ṣe wò pé with ìrírí pé àti gbọ́ fún mi pé Ragnick òun ló kọ́ Thomas Tuchel ṣe òun ló kọ́ Jurgen Klopp ṣe àwọn yẹn ti ṣe London so wọ́n ti wò pé ìrírí yẹn ń máa help wọn pẹ̀lú condition tí wọ́n wà nígbà yẹn tí Ole Gunnar Solskjaer kó wọn sí but nísìnyí báyìí ó ti ń fojú hàn pé kò ń ṣe coach ní problem Man U so gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Sambuku ṣe máa sọ ó ní kò ń ṣe coach ní problem àwọn ẹ̀dẹ̀ mọ̀ pé ọmọ Man U ni kò lè rí wọn tán ṣe rí lọ́wọ́ yìí it's too early kò lè rí wọn tì it's too early láti sọ pé ìgbà lóhàn ló sì dé ó ṣe play at least tó bá jẹ́ pé ó play game báyìí gan kò tí ì play ju 6 or 7 lọ or less so ó dẹ̀ ń ṣe but nísìnyí báyìí tó bá ti lè lose dressing room tí o bá ti sí proper agreement ń bẹ tí o bá ti tí ẹyàn kan bá ti wà ń bẹ ó ti lose lórí pitch nìyẹn so adẹ ti ń gbọ́ fún ìfẹ́ báyìí pé Ronaldo ti ní kán lọ gbólùkọ́ ní sànsàn àwọn legend wọn Paul Scholes náà ti sọ̀rọ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ so èmi wò pé kí Man U kán kọ́kọ́ ṣe àyẹ̀wò kán wọnú ilé wọn wò kí ni nǹkan tó ń fa issue pẹ̀lú coach àti player kí ni nǹkan tó ń fa torí pé nísìnyí báyìí Chelsea tán máa ń bú pé ó ń sáàkì coach báyìí kò sí nǹkan tí ọ̀bọ wọn fi wá sórí báyìí tí ìnà kí inú Man U náà TV fẹ́ so mọ́ fi sórí torí tán bá sáàkì Ragnick nísìnyí báyìí ó ti máa wà too early jù nínú èrò ti tèmi but kí wọ́n check ara wọn within themselves kí ló ṣẹlẹ̀ láàrin àwọn player kí wọ́n dẹ̀ wá ojútùú sí nǹkan tó ń ṣẹlẹ̀ but mọ̀ ṣe rí o lè ní Ronaldo nínú team àti manage team yẹn máa le because tó bá ti fi tiẹ̀ ṣe àkọ́kọ́ legend ni fún tíìmù yẹn gangan òun náà dẹ̀ ní báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí òun gangan ní bí ọ̀gá ńlá nínú tíìmù Man U yẹn lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí but láti lè manage crisis yẹn ó gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣe ìyẹn olùkọ́ni wọn láìsí pé ó fẹ́ fi iṣẹ́ rẹ̀ ṣeré ẹ̀ pé wọ́n ti gbà náà tẹ́lẹ̀ but at least ó tún máa jẹ́ slap on his face tán bá lọ sáàkẹ́ at this very early stage. ó dà ọ̀gbẹ́ni Abíjọ. ṣe rí ní àkọ́kọ́ ṣe rí olùkọ́ni Fìdíhe ni ṣe rí tó bá wà gẹ́gẹ́ bí olùkọ́ni Fìdíhe kò ní pé bóyá dandan ní pé kíní báyìí fine àdéhùn tó wà láàrin wọn ni pé kó gbaṣẹ́ di ìparí sáà tí a wà yìí ṣe rí kò sí bí even kan lọ gbé kóòchì mẹ́ta wá pé kán máa gbìmọ̀ pọ̀ pé kán máa fi kóòchì kan ti Man U táwọn bá ní result wọn ní result ẹ̀ má yẹ ká parọ́ tán ara wa jẹ fine kóòchì kọ̀ọ̀kan ló ní formation ti tiẹ̀ fine formation ti tiẹ̀ ní àtò player sórí field ìgbà tó yẹ pé wọ́n tọ àwọn ọmọ sórí field ní orí assembly ni ìyẹn lápá sí ṣe rí formation kóòchì kọ̀ọ̀kan yàtọ̀ ṣe rí training náà tí wọ́n máa ń matter most náà ṣe rí hard training báyìí táwọn Man U ti ṣe last báyìí sátàyè Vanguard ni ṣe rí báyìí so ẹ máa ní pé o fẹ́ lo gbèdéke báyìí fẹ́ fún training fine training àárọ̀ training ìrọ̀lẹ́ kí àwọn player yẹn gan wọ́n ṣe kí ni wọ́n á ti mọ̀ sára wípé báyìí kan báyìí ti bá àwọn fine ẹ yẹ pé bóyá bí aago 3 sí aago 4 àbọ̀ ni ẹ máa parí ní bí aago 5 kọjá aago 6 fẹ́ lọ lù so ara nǹkan tó jẹ́ pé ó ń jẹ́ kíkì ní wàá wá ní kíni and then nínú tíìmù yẹn ọ̀rọ̀ kan tí mo sọ láìpẹ́ mo ní pé àwọn player kan máa tó yẹ pé wọ́n máa ń ní believe nínú captain wọn fine Ronaldo kì í ṣe captain náà for now present báyìí náà ní sí bọ̀ factor náà ní nínú nǹkan tí aṣíwájú ló jẹ́ so factor gangan nínú nǹkan tí Manchester United ni ṣùgbọ́n lọ́wọ́ tó wà báyìí ní ìsìn ikọ̀ tí Man U kó tó di yí pé gbogbo ẹ̀ bọ́ sórí kí wọ́n kọ́kọ́ ní sùúrù náà fine coach ó lè má jẹ́ ara problem wọn bọ̀ ṣùgbọ́n
tán bá fẹ́ ní sùúrù kán kọ́ ẹ̀kọ́ lára igi pọ̀tọ̀pọ̀ ti Chelsea torí pé wọ́n láwọn sáàkì player ń gbà yẹn wọ́n sáàkì coach ń gbà yẹn fine coach tí wọ́n sáàkì yẹn wọ́n ní result báyìí náà nísìn ikọ̀ tí Man U kán kó gbàgbé yí pé àwọn fẹ́ rí replacement fún bàbá Alex Ferguson kò lè work for now torí àwọn calibre of coach wà níbẹ̀ báyìí náà nísìn fine iṣẹ́ tí wọ́n ń ṣe odò oúnjẹ ó dẹ̀ ń jẹ́ fún wọn náà ṣùgbọ́n láti lè jẹ́ pé kí iṣẹ́ yẹn kó ń ṣe kí ni kó máa kàn sí wọn gan ni problem tán bá lè ní sùúrù kán máa gbà wọ́n díẹ̀ pé àwọn bí wọ́n fún wọn lọ́dún méjì àbọ̀dún mẹ́ta fine tí ò bá ṣe dáadáa tó máa rí pé wọ́n lè fún táìmù díẹ̀ sí wọ́n ṣe fún OGS yẹn ọ̀gá sáàbùkù kan ṣe kí ni kan sáàkì ẹ̀ tán bá dẹ̀ sáàkì ẹ̀ kan ní sùúrù fún torí gbà tí bàbá Ferguson náà ọkọ̀ dé bẹ́ẹ̀ náà bàbá náà ọkọ̀ ṣe kí ni ọkọ̀ fọwọ́ ba disgrace bẹ́ẹ̀ náà torí pé bàbá náà nígbà tí wọ́n ọkọ̀ dé nǹkan òfin ọkọ̀ fi bẹ́ẹ̀ ṣe nílé fún wọn ẹ wá rí i pé in 27 years in service fún kọ́ ti Manchester United nǹkan padà mú yẹ̀sì fún bàbá ni wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n fi ìlú fìdí fún wọ́n fi ṣe kí ni wọ́n fi yẹ́ bàbá lọ sí retirement. fine ẹja tẹ̀síwájú pápápá wọ́n ti nominate wọn o àwọn mẹ́rin náà mú nínú mẹ́rẹ̀ẹ̀rin bákan náà àti mẹ́ni yóò padà gbà wọ́ọ̀dù náà tá a bá ń sọ nípa award manager of the month fún ti December ọdún tó parí lọ́hùn Mikel Arteta olùkọ́ni Arsenal ọjọ́ wà ń bẹ̀ ni lákẹ́nẹ́ Antonio Conte olùkọ́ni Tottenham Pep Guardiola olùkọ́ni Manchester City Jurgen Klopp olùkọ́ni Liverpool ọ̀gbẹ́ni Ṣèyí manager of the month. ṣẹ́rí manager of the month yẹn atọ́kùn èmi rí Pep Guardiola pé èèyàn tó ṣeé ṣe kó gbà because ní December nìkan ó play 7 games ó dẹ̀ ní winning ní 7 yẹn ó ní 19 goal in favour so ti mẹ́rin so nínú ọ̀nà tí na Leeds United 6-3 ó na Leicester City ó na ṣẹ́rí then tábà tún wo Mikel Arteta mi fẹ́ ká fọwọ́ rọ sẹ́yìn because òun náà gbìyànjú at least nínú game mẹ́fà tó play ní December ó win mẹ́rin ó kò draw kankan ó dẹ̀ lose méjì àwọn tó dẹ̀ lose fún yẹn àwọn tó nà kì í ṣe àwọn dárí yàn kì í ṣe àwọn tí ò tó nà so ẹ̀yin náà tún wọ̀ yẹn then Georgie Club òun náà play 6 game ó win 4 ó draw kan ó lose kan so èmi rí bí ẹ mọ̀ pé wọ́n máa dìbò ni but ìbò eléyìí yàtọ̀ sí ìbò pé a fẹ́ dìbò Ballon d'Or àbí a fẹ́ ṣe kínní nǹkan tí mo rí bẹ́ẹ̀ ni pé èèyàn tó bá ṣe dáadáa jù ìnáwó máa ṣe fún so èmi ti rí bí mo rí Pep Guardiola tabadẹ wo Antonio Conte náà ẹ rí i pé látìgbà tó ti dé ní December yìí náà ó play game 5 ó win 3 ó draw 2 unbeaten ló sì wà báyìí ní gbogbo December yìí so òun náà sì deserve it but ìbò náà máa dì so mo wá rí Pep Guardiola ahead of them that's all. ọ̀gbẹ́ni Abíjọ. ṣe rí lójú tèmi fi wò tá a bá ní pé ká wo àwọn tí Arsenal tí wọ́n ṣe kí n tán fìdí rẹmi sí lọ́wọ́ yẹn ẹ̀kọ́ ti Man U àti ẹ̀kọ́ ti Everton ṣe rí kì í ṣe pé bóyá ọ̀rọ̀ pé wọ́n win gbogbo matches nìkan ni pé wọ́n fi ń jọ̀rẹ̀ pé kìíní fine gẹ́gẹ́ bí ojúgbà mi ṣe sọ ọ̀gbẹ́ni Mọ́láyọ̀ yìí pé ìbò náà máa di fine ìbò náà máa di lóòótọ́ ṣùgbọ́n tó bá gbà nínú àwọn méjèèjì ìyẹn àwọn mẹ́rin tí wọ́n kó sílẹ̀ Antonio Conte wà ń bẹ̀ Thomas Tuchel wà ń bẹ̀ olùkọ́ni ikọ̀ ti Chelsea olùkọ́ni ikọ̀ tí Arsenal yẹn Mikel Arteta ó wà ń bẹ̀ Jurgen Klopp wà ń bẹ̀ àti Guardiola ṣe rí níwòye tèmi tán bá ní pé ká fojú wò apart from pé 7 matches tí Man City tán play ní December yẹn a rí i pé Man City ò fìdí rẹmi fine goal difference wọn 19 ló yẹ pé kí ni apá ti bẹ̀ yẹn bọ́ ká má wàá wò apá ti bẹ̀ yẹn ká wo performances Arsenal ká wo títí Liverpool fine ikọ̀ Liverpool náà wọn ní 100% win ní kíní ní December ṣùgbọ́n lójú tèmi tá bá ní pé ká gbé láàrin àwọn méjì tí wọn bá tí Guardiola ò bá já tí ò bá já olúborí ó ṣe kó yẹ pé Arteta ló máa já mọ́ lọ́wọ́. níwòye yín ọ̀gbẹ́ni ṣe ẹjá wo nǹkan tí Man U ń sọ wọ́n ní pé tí Anthony Martial tàbí Edith Cavani tó máa padà kúrò ní Man U á jẹ́ pé Mario Icardi ọmọ ikọ̀ ti PSG náà padà lọ gbé láti fi rọ́pò wọn ní báyìí Newcastle àwọn sì wà lórí pé Anthony Martial kó mọ bọ̀ lọ́dọ̀ wọn. ṣe rí Anthony Martial player tí mo fẹ́ràn ni tó dẹ̀ jẹ́ pé ó wà òkè dáadáa ó máa ń play but kò fit sí pattern Man U mọ́ tẹ bá wo látìgbà tí olùgbé sójà gan kó tó dípò lọ gan kò fitting síbẹ̀ bí dàbí alára so tó bá ó jẹ́ kán ti free rẹ̀ at least tó máa ti tà yẹn gan ó máa tún jẹ́ owó fún wọn láti ra Mario Icardi tán náà fẹ́ rà Cavani jẹ́ player kan tó sì jẹ́ pé ó sì ń sharp ó ń gbára rẹ̀ ó ń ṣe dáadáa but the bitter truth is that wọ́n lè mọ start ahead of Ronaldo ibẹ̀ tó ti ní issue látìgbà tí Ronaldo ti dé báyìí ẹ wo last season nígbà tó ń gbá tán gba Europa League ó ń ṣe dáadáa ń fún wọn go at least winning goal yẹn ó máa ń ṣe jáde bọ̀ àtìgbà tí Ronaldo yìí dé báyìí ló ti ṣe ó dẹ̀ náà òun náà fẹ́ make appearance sí ní láti àdìmọ́ CV rẹ̀ so kàn jẹ́ kí ó lọ torí òun gan ọkàn rẹ̀ tí a bá ní ká wò dáadáa tó tiẹ̀ sọ̀rọ̀ gan àbí ó sọ̀rọ̀ body language ẹ̀ gan ti fẹ́ kúrò ní Man U so tán bá jẹ́ free wọn láti ra Mario Icardi àfikún ńlá ló máa jẹ́ fún Man U.
ṣe rí ọ̀rọ̀ Anthony Martial bígbà tó yẹ pé kò ní nǹkan náà ṣe náà ní ọkọ̀ tí Man U náà tẹ́lẹ̀ náà ni ṣe rí Martial á rí i pé gbà tó ọkọ̀ dé ńgbà yẹn ní ọkọ̀ tí Manchester United ó ń ṣe dáadáa ṣùgbọ́n ṣe rí agbábọ́ọ̀lù kan wà kúrọ́ pé tán bá dé olùkọ́ni gan tún máa ń dìtàmì bóyá wọ́n máa ṣe dáadáa bọ́ọ̀ ní ṣe dáadáa so nǹkan tó ń ṣẹlẹ̀ sí Martial nínú ọkọ̀ tí Man U nìyẹn ṣe rí níwòye tèmi tó bá fẹ́ lọ kó máa lọ torí agbábọ́ọ̀lù ṣèpọ̀ nínú ọkọ̀ tí Man U tán ṣe tán láti ṣe dáadáa ṣùgbọ́n ọ̀rọ̀ owó ọ̀nà owó tó bá tún ṣe bí ó perform bí 1 or 2 game matches báyìí náà nísìnyí Man U ti jẹ gbèsè lọ́wọ́ Monaco nìyẹn so bó ṣe jẹ́ lápá àti bẹ̀yẹn nìyẹn. kò ní bàjẹ́. pápápá ẹja mọ̀ lọlé àmọ́ ká tó lọ fún tòní Jack Wilshere agbábọ́ọ̀lù kan ti Arsenal àti Bournemouth ńgbà kan rí oníṣẹ́ ìfẹ́ gbọ́ Jesse Lingard lọ́wọ́ yìí ìbá dáa kó o kọ̀ jálẹ̀ ni o kó o mọ̀ kúrò ní Man U torí pé West Ham wà ọ́ máa ń lọ bẹ̀ Man U ni ó dúró sí ó wá sọ nǹkan kan ó ní Lingard yìí kan náà ó lóun fẹ́ kó kẹ́kọ̀ọ́ lára ìgbésẹ̀ tó ń gbé bó ń ṣe kú olùkọ́ ti Arsenal ni o gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹja máa lọ fún tòní oníyẹn iṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gan ni ìbínú yóòlè àjọṣe ni bákan náà ìmọ́lẹ̀ sports tó fi dórí àbíjọ ńlá Olúṣọlá Àlàbí Mr Dialogue ló kọ́ mi Àdìgún Òòṣà àmọ́ pàdé lọ́la àìfọ́nà Jumat Mubarak. ṣe é rí i pé góòlù ṣe fi wé pàǹdà ṣákì ó yàtọ̀ gan-an bẹ́ẹ̀ ṣe gbọ́ gbádùn ẹ̀ lónìí ẹ̀ tún gbọ́ bẹ́ẹ̀ lọ́la lọ́tún àrà ní ìjọba sports là ń bà pọ̀ ó ṣókè. ológbòjò ní baba eégún ìjímèrè ní baba ọ̀bọ. Real 91.7 FM. àwa ni baba. Alhaji Asifa lọ. Alhaji Asifa lọ. Ọlárìndé lọ. Alhaji Asifa lọ. Oyètúndé lọ. Alhaji Asifa lọ. Òkìkí ọlá lọ. Alhaji Asifa lọ. Aṣíwájú ìfọ́n. Alhaji Asifa lọ. Gbogbo ẹni tó bá máa gbé kó bá wa ṣèdárò fáró. Gbogbo èèyàn tó bá máa lù kó pátá ẹ wá bá wa ṣèdárò sùn. Gbogbo ọ̀tọ̀kùlú tó bá máa lẹ́kẹ̀lẹ̀kẹ́ ẹ wá bá wa ṣèdárò ẹ̀fún funfun. A fẹ́ kí gbogbo ẹni tó bá létí kó gbọ́ wípé aṣíwájú ìfọ́n níjọba àbílẹ̀ òròlú kingdom ti lọ ní. A fẹ́ kí gbogbo ọ̀tọ̀ òkúlú ó mọ̀ wípé èèkàn kankan láàrin ìlú àti nínú ẹ̀sìn Islam tó ti fìgbà kan rí jẹ́ alága nínú ẹgbẹ́ Ansar Islam Society of Nigeria tọ̀sùn state ó ti ṣípò padà. Èyí nípa òní rí bàbá wa Alhaji Prince Asifat Oyètúndé Òkìkíọlá